Tinubu gbọ́dọ̀ sọ ìdí tó fi yọ àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ológun Nàìjíríà nípò. Ẹgbẹ́ òṣèlú ADC mà yarí o. Ẹgbẹ́ òṣèlú alátakò ADC ó ti ké pe ààrẹ Bọ́lá Tinubu láti sọ ìdí tó fi yọ àwọn ọ̀gá àgbà olórí iléeṣẹ́ ológun Nàìjíríà nípò. Ẹgbẹ́ òṣèlú ADC mà sọ wípé lóòótọ́ ni Tinubu lágbára láti yọ àwọn ọ̀gá àgbà ológun nípò, àmọ́ ẹgbẹ́ náà ó ní bí ààrẹ ti kéde ìyọni nípò àwọn ọ̀gá àgbà ológun náà ó mà mú ìfura dání o, pàápàá jùlọ lẹ́yìn ìròyìn kan tó mà sọ wípé àwọn ológun gbìyànjú láti dìtẹ̀gbàjọba rẹ̀. Agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájí Abdullahi ó mà sọ nínú àtẹ̀jáde kan tó fi síta wípé ojúṣe ìjọba àpapọ̀ ni láti ṣàlàyé fún aráàlú nǹkan tó ṣẹlẹ̀ gan o. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò, nǹkan tí a fẹ́ ni wípé kí ètò ìjọba àwara orílẹ̀-èdè Nàìjíríà kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ominú kọ wá pẹ̀lú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè bíi Chad àti Niger tó wà láyìíká Nàìjíríà. Lọ́jọ́ Ẹtì Friday tó kọjá, ó ní Tinubu mà yọ olórí iléeṣẹ́ ọmọ ogun lápapọ̀ Nàìjíríà ọ̀gágun Christopher Musa nípò. Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé tó jẹ́ olórí iléeṣẹ́ ọmọ ogun orí ilẹ̀ tẹ́lẹ̀, ó ní ààrẹ fi rọ́pò ọ̀gágun Musa tó mà yọ nípò. Ọ̀gágun W. Saibu ó ní Tinubu mà yàn gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ ọmọ ogun orí ilẹ̀ tuntun. Ìgbésẹ̀ yìí ó mà wáyé o lẹ́yìn tí ìròyìn kan mà sọ wípé àwọn ọmọ ogun kan wọ́n máa gbìyànjú ẹgbàjọba ààrẹ Tinubu, àmọ́ iléeṣẹ́ ààrẹ àti iléeṣẹ́ ológun Nàìjíríà wọ́n mà sọ wípé irọ́ tó jìnnà sí òtítọ́ ni ìròyìn náà. Èyí ló mà jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ADC kó máa kọminú lórí bí ààrẹ Tinubu bó ṣe yọ àwọn olórí iléeṣẹ́ ológun nípò láì fi ọwọ́ yẹpẹrẹ láì fi mú ìròyìn tó mà jáde wípé àwọn ológun kan wọ́n gbìyànjú láti dìtẹ̀gbàjọba. Ó ti hàn gbangba yàyà pé ìjọba Tinubu ó máa ń tẹ́tí sí ariwo ọjà. Ìjọba Tinubu kò mọ̀ yọ àwọn olórí iléeṣẹ́ ọmọ ogun nípò lórí bí ètò ààbò bó ṣe mẹ́hẹ̀ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Yíyọ àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ológun nípò láì sọ ohun tó mọ̀ ṣẹlẹ̀ gan yóò tó bọ̀ jẹ́ kí àwọn èèyàn máa gbé ìròyìn òfegè kiri nípa ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba tó mà jáde nínú ìròyìn láìpẹ́ yìí. Ẹgbẹ́ òṣèlú ADC òun ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ wo wa o, a kú ìsinmi àná, adẹ̀kú ọ̀sẹ̀ tuntun, ajẹ́rèé yóò fi lé èmi àti ń ṣe bùgbé o.